Ẹ̀yin aráalé, èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́ bí a ṣe gbọ́ o wọ́n ní ṣe ni Mariam ó ń bá kábíyèsí jà o lórí private jet. Ẹ jẹ́ ká tún jọ gbọ́ gist èyí o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́? Ṣé dáadáa ni mo bá yín? Ẹ ṣé ẹ kú ìfẹ́ tẹ́ ẹ ní sí mi o. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín náà o. Allegedly bá ṣe gbọ́ o, wọ́n ní ṣe ni àǹtí wa wọ́n ní ṣe náà ń bá kábíyèsí jà nítorí private jet. Ṣùgbọ́n ká tó wá sọ gbogbo gist tèmi, ẹ jẹ́ ká kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ wa. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ̀yin èèyàn mi, ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí àṣà wa ká má lè gbàgbé. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ Mariam yìí ó wá ń peléke sí o. Ó ń yà wá lẹ́nu o, ó ń kọ wá lóminú o pẹ̀lú ìjà àtáàkì ohun àtolórí Rónkẹ́ tó ń gbé jáde lójoojúmọ́ nínú pálásì bàbá wa kábíyèsí wa Ọ̀nìrìnṣà Adéyẹyè Ògúnwùsì Awólẹ́forí adé kábíyèsí. Ṣé wọ́n ń fẹ́yàwó ni wọ́n fẹ̀yìn méjèèjì ni? Ọ̀rọ̀ private jet yìí la tún gbọ́ la ní ká tún wá torchlight ẹ̀ fún yín ẹ̀yin aráalé. Ìwọ Mariam, bó ṣe wà yẹn kò sí nǹkan tó lè ṣe fún Queen Naomi nítorí pé wọ́n ní pé o ò tiẹ̀ fẹ́ gbọ́ orúkọ Queen Naomi rárá ni. O ò fẹ́ gbọ́ orúkọ Queen Naomi rárá nínú pálásì kábíyèsí. Ṣé ó possible? Ọjọ́ tó bá ti learn láti gbọ́ orúkọ Queen Naomi, ọjọ́ yẹn ni problem mess off. Ẹ̀yin èèyàn lé wọ́n sọ̀rọ̀ pé kábíyèsí ní kí Queen Naomi fly pẹ̀lú private jet àwọn lọ sí ibi tí wọ́n ń lọ. Wọ́n ní olórí Mariam o, wọ́n ló yarí o àǹtí wa wọ́n ló ní rárá kì í ṣe inú private jet yẹn ni Queen Naomi á ti fly. Ṣé wọ́n ló ní private jet ní Mariam? Wọ́n ní Queen Naomi ní tó bá jẹ́ wàhálà tí Mariam fẹ́ máa fà lórí private jet ní àwọn ò fẹ́ private jet, àwọn ò travel pẹ̀lú private jet o. Àwọn òun kúkú fẹ́ máa travel pẹ̀lú private jet. Kábíyèsí ló gbé sí wọn lórí pé wọ́n travel pẹ̀lú private jet. Wọ́n ní ṣùgbọ́n torí àǹtí wa ti ń rojọ́ kiri lórí private jet kan di private jet mú, àwọn ò travel pẹ̀lú private jet. Wọ́n ní inú kábíyèsí ò dùn nígbà tí wọ́n gbọ́ pé Queen Naomi láwọn ò travel pẹ̀lú private jet. Wọ́n ní anything tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ Queen Naomi báyìí, wọ́n ní ó máa ń ní Mariam lára ni. Wọ́n lórí máa ń fọ́ Mariam ni wọ́n ní kò fẹ́ gbórúkọ Queen Naomi. Ṣùgbọ́n tó bá fẹ́ lọ bẹ Queen Naomi, ó máa fẹ́ gbọ́ orúkọ Queen Naomi gbà yẹn. Ṣùgbọ́n tí ò bá fẹ́ lọ bẹ Queen Naomi gbà yẹn ló ń fẹ́ gbọ́ orúkọ Queen Naomi. Ilé ayé ilé o. Ilé ayé ilé o. Ẹni ẹlẹ́ni tó fẹ́ ọkọ ẹ̀ dẹ̀ make sure pé ẹ dẹ̀ fẹ́ dá àárín òun àtọkọ ẹ̀ rú. Ṣùgbọ́n ojú wa tì yín. Pẹ̀lú gbogbo ọwọ́ tẹ́ gbé náà, ojú ń tì yín ni. Ojú àdẹ̀ṣe máa tì yín ni. Àfi tẹ́ bá làn láti padà lẹ́yìn ẹni tẹ́ ẹ̀ ní lára mọ́. Ṣùgbọ́n tẹ́ bẹ̀rẹ̀ sí ní ẹni ẹlẹ́ni lára, ojú máa tì yín ni. Nítorí pé kábíyèsí ní pé òun fẹ́ kí olólùfẹ́ òun ìyàwó òun kó fly nínú private jet. Ìwọ Mariam òun jarí, òun jà. Ṣé ìwọ ni kábíyèsí ni? Àbí kábíyèsí ò ní right láti ṣe nǹkan fún ìyàwó ìyá ọmọ ẹ̀? Ṣé kábíyèsí ò ní right láti ṣe nǹkan fún ìyàwó ìyá ọmọ ẹ̀ nítorí kábíyèsí ti ní kẹ́ jáde nínú pálásì? Wọ́n náà fún yín 90 days kẹ́kẹ́rù yín kẹ́ kúrò nínú pálásì. Wọ́n ní kábíyèsí ní àwọn ò fẹ́ rí yín fóṣù kan. Wọ́n ní torí ẹ̀ lẹ fi ń jí nǹkan nínú pálásì, lẹ ń jí passport. Wọ́n lẹ lọ jí passport kábíyèsí, wọ́n rí passport kábíyèsí. So nítorí ìyẹn lẹ fi wá ní pé rárá tí wò bá ti lè travel nínú private jet, Queen Naomi náà ní travel nínú private jet. Ṣé wà tí Queen Naomi ẹ̀ wà ní level kan náà? Ṣé level kan náà ni wà tí Queen Naomi wà? Ìwọ àti Queen Naomi ẹ̀ sí level kan náà, ẹ̀ dẹ̀ lè sí level kan náà láìláì. Bó ṣe rí Queen Naomi yẹn, gbogbo àwọn private jet ẹ̀ ń gbé kiri kò jọ wọ́n lójú.
kò jọ wọ́n lójú rárá. Tẹ́ máa ṣe pé bígbà tẹ́ ẹ̀ rí ọlá rí. Ṣé ìwọ ń ráìdì wọ Mariam, ṣé ò ń ráìdì private jet tẹ́lẹ̀? Ṣé o ever ráìdì private jet rẹ̀? Kábíyèsí ló lẹ̀ ẹ́ lójú, kò sẹ́ni tó mọ̀ ẹ́ tẹ́lẹ̀. Allegedly bá ṣe gbọ́ wọn níṣe ló bẹ̀rẹ̀ sí yarí o, ló ń bínú pé tóun ò bá ti ráìdì private jet pé Naomi ò ní ráìdì nínú private jet. Ẹ̀yin èèyàn lé ẹ̀ rí pé ọ̀rọ̀ Mariam yìí ó fẹ́ àmójútó seriously. Wọ́n ní inú kábíyèsí ò dùn nígbà tí pé Naomi láwọn ò fẹ́ private jet mọ́, pé kan di private jet wọn mú, pé àwọn fẹ́ ìfọkànbalẹ̀ fáyé àwọn. And it's true. Kí ló dé? Ṣàfiṣe ni fún yín ni. Every time tí kábíyèsí bá ti láwọn fẹ́ gbégbèsè, ìwọ Mariam yìí àti Rónkẹ́ yìí náà ni problem tí kábíyèsí ní. A dẹ̀ ti sọ so many times lórí ọ̀rọ̀ yín, irọ́ ni. Pàbó náà ni gbogbo ẹ̀ ń já sí. Kábíyèsí, ẹ yá tètè wá nǹkan ṣe sọ́rọ̀ àwọn méjèèjì yìí o. Ẹ̀yin ará ilé gist tèmi nìyẹn o. Wọ́n ní kábíyèsí fẹ́ jẹ́ kí Queen Naomi gbé private jet lọ síbi tán ń lọ o láti travel. Wọ́n ní àwọn àǹtí wa wọ́n náà yarí o. Wọ́n náà ní nǹkan tó bá fi mú àwọn láti má gbé private jet, Queen Naomi ò lè gbé private jet. Nǹkan gist tá gbọ́ ta ní ká mú wá fún yín nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílé, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì channel mi. Ọlọ́run Elédùmarè á dúró tẹ̀yin náà o. Ní agbára Ọlọ́run, bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Mo appreciate gbogbo yín o. Inú mi dùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín. Nǹkan tẹ́ bá fẹ́, Ọlọ́run á ṣe fẹ́ yín náà o. Please share this video, like and subscribe. God bless you all.